nǹkan tó pa Jésù Kristi ìdí tó fi pa Jésù Kristi tó ń sọ pé ó kú tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ máa sọ ìdí ẹ̀ fún yín ní next time. wọ́n tiẹ̀ ló gún sọ́mọ̀ lọ ni. ó máa sọ gbogbo ẹ̀ fún yín gbogbo tó ń pa fún yín ní Bíbélì tó ń pa fún yín ní Quran gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa ń bí. ṣé Ṣàngó ti yín o artificial ní tẹ̀dọ̀ yín àwa máa pe màlẹ́kà ẹ̀rìn irú rẹ̀. nínú Báíbù. ó wà ń bẹ áńgẹ́lì tọ́lọ́run fún tó ní ọlọ́pẹ̀lú rẹ̀ atẹ́gùn ló máa ń ṣiṣẹ́. tó máa ń sún àrà. bẹ́ẹ̀ ni Michael Ogun ajagunṣẹ́gun kò sí bẹ́ẹ̀ ṣe máa lo bọ́ọ̀bù Ogun ló fi ṣe òun náà pè ní ajagunṣẹ́gun. òun máa mú dàda ní. òun ló gbé dàda ní Michael òun lògún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé artificial ètò àbótọ́ ní Ṣàngó tẹ̀ ń pariwo ìṣe bí Ọ̀rànmíyàn ni ọmọ ọba Tápà lónílóyún ló bí ọmọ ẹ̀ tó sọ ní Ṣàngó òun ló àkọ́yà agbára yẹn ó àkọ́yà artificial nínú fi ń jáde lára ẹ̀ wọ́n wá sọ́dọ̀ òrìṣà gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ Ọlọ́run tó wà ń káró Ọlọ́run ló ní. màá ṣàlàyé fún àtẹlẹ́ tó ń parọ́ kiri èso tó ń jẹ wọ́n bára wọn sùn ni kì í ṣe bí bára sùn o. kí ni wọ́n á ṣe bàbá. gbogbo ẹ̀ pátá mo sì máa tún fún yín kì í ṣe ni tó ti ń máa tú gbogbo ẹ̀ fún yín pátápátá ìdí tó fi pa Jésù gbogbo àwọn tó pa Jésù ta ni Ọlọ́run ta ló pokùnso nínú wọn ta ló kú kó òjijì inú wọn àfọwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà tún pa wọn fi kú oró náà fi pa gbogbo wọn pátá ẹni tó fi hàn Júdà yẹn pokùnso àwọn tó pa kò sí nǹkan tó ṣe wọn dàgbà wọn darúgbó ni màá sọ ìdí ẹ̀ fún yẹn oṣù tó ń bọ̀ yẹn la máa sọ. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó. jẹ́ ń sọ fún nípa ti Ṣàngó ẹni sùúrù àti èṣù tó ń sọ̀rọ̀ ẹ̀ tó ń sọ̀rọ̀ artificial ẹ̀ ń lò ń bí tọ́lọ́run wà Ṣàngó náà pè ní rúrẹ́ àǹgẹ̀rú rẹ̀ Ṣàngó ni. Olúkòso àyànrá olú. bẹ́ẹ̀ ni àkàtàyẹ ni. Michael Ogun ni Ogun náà pè ní Michael. lákàyè òṣìmọ́lẹ̀ nínú Báíbù. bẹ́ẹ̀ wọ́n ní ni fake ló wà lọ́dọ̀ sí. so artificial ni kwaya ń bí ẹni wá sọ fún yín o mo sọ̀rọ̀ kan gbà kan mo ní TB Joshua nìkan ló lè command ara bí mo ṣe ń command ẹ̀. èyí kọ́ máa dàrá. mọ̀ mi mo ṣe ẹ̀dáwọ̀ ẹ̀dúró tá a bá wà lóko tí ò bá sí igi báyìí tí igi wà ní kọ́ lóògùn gbígbẹ Ṣàngó á dẹ̀ pa wẹ́wẹ́ sílẹ̀. Olúkòso àyànrá olú. mo sọ TB Joshua máa ń sín àrà àwọn tó bá súnmọ́ dáadáa àwọn ọmọ ẹ̀jọ́ ẹ̀mí ò mọ̀ bọ́ńbùlò tọ́ndà ó ń bùrọ̀ tó ń máa sín dáadáa máa ń lò dáadáa mò ń lò dáadáa ìgbà tó sẹ́ẹ̀lì kan làwọn mùsùlùmí kan wá bá mi pé kí n máa dé sílẹ̀ kẹ́mi mi léegun. bá a ti sẹ́ wòlíì náà nìyẹn ni. kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. kì í ṣe Ṣàngó ti yín o artificial ní tẹ̀dọ̀ yín àwa máa pe màlẹ́kà ẹ̀rìn irú rẹ̀. nínú Báíbù. ó wà ń bẹ áńgẹ́lì tọ́lọ́run fún tó ní ọlọ́pẹ̀lú rẹ̀ atẹ́gùn ló máa ń ṣiṣẹ́. tó máa ń sún àrà. bẹ́ẹ̀ ni Michael Ogun ajagunṣẹ́gun kò sí bẹ́ẹ̀ ṣe máa lo bọ́ọ̀bù Ogun ló fi ṣe òun náà pè ní ajagunṣẹ́gun. òun máa mú dàda ní. òun ló gbé dàda ní Michael òun lògún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé artificial ètò àbótọ́ ní Ṣàngó tẹ̀ ń pariwo ìṣe bí Ọ̀rànmíyàn ni ọmọ ọba Tápà lónílóyún ló bí ọmọ ẹ̀ tó sọ ní Ṣàngó òun ló àkọ́yà agbára yẹn ó àkọ́yà artificial nínú fi ń jáde lára ẹ̀ wọ́n wá sọ́dọ̀ òrìṣà gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ Ọlọ́run tó wà ń káró Ọlọ́run ló ní. màá ṣàlàyé fún àtẹlẹ́ tó ń parọ́ kiri èso tó ń jẹ wọ́n bára wọn sùn ni kì í ṣe bí bára sùn o. kí ni wọ́n á ṣe bàbá. gbogbo ẹ̀ pátá mo sì máa tún fún yín kì í ṣe ni. nǹkan tó pa Jésù Kristi ìdí tó fi pa Jésù Kristi tó ń sọ pé ó kú tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ máa sọ ìdí ẹ̀ fún yín ní next time. wọ́n tiẹ̀ ló gún sọ́mọ̀ lọ ni. ó máa sọ gbogbo ẹ̀ fún gbogbo tó ń pa fún yín ní Bíbélì tó ń pa fún yín ní Quran gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa ń bí tó ti ń máa tú gbogbo ẹ̀ fún yín pátápátá ìdí tó fi pa Jésù gbogbo àwọn tó pa Jésù ta ni Ọlọ́run ta ló pokùnso nínú wọn ta ló kú kó òjijì inú wọn àfọwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà tún pa wọn fi kú oró náà fi pa gbogbo wọn pátá ẹni tó fi hàn Júdà yẹn pokùnso àwọn tó pa kò sí nǹkan tó ṣe wọn dàgbà wọn darúgbó ni màá sọ ìdí ẹ̀ fún yín yẹn oṣù tó ń bọ̀ yẹn la máa sọ.
ẹ gbọ́ wo nínú ẹ̀ àti èṣù tó ń pè léṣù artificial èṣù náà ń bọ èṣù náà pè ní tọ́lọ́run kó le tó le sóde ayé òun náà pè ní ìràwọ̀ òwúrọ̀ pupa ni ó mọ́ yòó kì í ṣe dúdú o òyìnbó wa máa tàn yín bí pé èṣù pupa èṣù láàlú ògiri ó mọ́ náà fi pè é rà lọ́wọ́ ó dàbí wọn lọ́wọ́ ta bẹ́ẹ̀ ni pupa ni pupa fò ó mọ́ lólólólóló òun náà fi pè ní ìmọ́lẹ̀ òwúrọ̀ ìràwọ̀ òwúrọ̀ tẹ́gbọ́n sì tó bá yá àwọn àfọ̀rọ̀dé gbogbo wọ̀nyẹn òun mo sọ fún wọn pé tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kírísítẹ̀ ẹ lọ wá mọ̀ ẹ má jẹ́ kẹ́nìkan tún yín jẹ tẹ́ ẹ bá wá mọ̀ wọ́n máa tún yín jẹ ìmáàmù máa tún yín jẹ pásítọ̀ á tún yín jẹ bọ̀tẹ́ bá nímọ̀ kò lè tún yín jẹ o. bàbá wòlíì ni wà àkàyè mọ̀ ẹ́ sí wòlíì oníbíbélì wòlíì Jésù yìí tẹ́ wá ń sọ yìí ẹ sọ pa èṣù ẹ sọ pa Ṣàngó. kì í sọ́lọ́run ló dá Ṣàngó ni kì í sọ́lọ́run ló dá báìbù náà ni. áńgẹ́lì ó jẹ́ sọ fún lọ́jọ́ kọ̀ọ̀kan ní Monday ó ní áńgẹ́lì tiẹ̀ tó ń ṣàkóso tó bá fẹ́ kàdúrà ẹ̀ gbà tó bá mọ̀ Tuesday ó láńgẹ́lì tó ń ṣàkóso Wednesday ó láńgẹ́lì tó ń ṣàkóso ọlọ́run olè ó pín wọn káàkiri wọn jábọ̀ fún ní Thursday ó ní áńgẹ́lì tó ń ṣàkóso Friday Saturday Sunday Michael ló ń ṣàkóso ṣẹ́gbọ́n sì so ó pín ẹlẹ́ tí ó wá nílé tán wá ń lò yìí artificial kí wọ́n sọ fún yìí artificial àdàmọ̀dì ṣe artificial kété fake ṣe kó dàbí òun kò lè dàbí òun kọ́pì bẹ́ẹ̀ ni kọ́pì àdàmọ̀dì náà ni òun náà lọ ṣe get gbogbo ẹ̀ ló ti wà ní kálọ́ Ọlọ́run màá wá sọ fún ilé ní ìdí tí nígbà yẹn máa sọ fún ìdí tí èṣù fi ń gbógun tì wá tó sọ pé òun ní padà lẹ́yìn wa màá sọ ọmọ fún yín tó fi lé wa kéde. àwọn ń gbọ́. tó ṣe ń sìn bọ́n ṣe dá àwa èèyàn kò ṣẹ̀yìn èṣù o èṣù ló lọ bu yẹ̀pẹ̀ wa o tó fi dá wa tó ṣe ń sìn èṣù ló bu yẹ̀pẹ̀ wa tó fi dá wa yìí gbogbo èèyàn tó wà láàyè èṣù ló lọ bu yẹ̀pẹ̀ wa fún Ọlọ́run nígbà tó yá ẹ jẹ́ ká dá èèyàn láwòrán ara mi ẹni ló pé o ẹni ká fèèní sí ẹni náà pè léyàn ẹni ló dé nìyàn so bó ṣe ẹ̀yẹn ẹ jẹ́ ká gbé yẹn sí iwájú ọjọ́ mi nìyẹn ọmọ níbí máa níṣẹ́ Olúwa kò ṣe tún rárá ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o. nǹkan tí mo sọ ni pé fọdúrà ní bá tó bàbá ẹ̀ báyìí a bá sọ fún pé òun wà mọ́tò lọ́sọ̀ọ́ owó tí wà mọ́tò lóru. ìyá rẹ ṣé yóò pa mí tí mo gbé ni lójoojúmọ́ kí máa yẹn bá. ọ̀dọ̀ bàbá aládùn mo ti ń bọ̀ so mo ti rí solution sí gbogbo ọ̀rọ̀ yín. tẹ bá lo ilé dádì mọ́ mi ò lè complain mọ́ ó mú lérò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà ó ní mò ń lò dádì mú lérò aládùn bitters. gbogbo ẹ̀yìn yẹn fún máa tó gbogbo ẹ̀yìn yẹn. nǹkan oṣù bíi ọlọ́sẹ̀ ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ oṣù méjì oṣù mẹ́ta ó lè má wà. kò ní yẹ nǹkan oṣù ẹ. eléyìí oskonto náà ń pè. ẹ sọ pé. ìkan oṣù yín tẹ́wọ́n complain nípa yẹn eléyìí ló máa ṣiṣẹ́ fún oskonto mọ́mí ẹ̀ tún wọlé lego náà ń pè. lego bẹ́ẹ̀ ni bàbá mi sọ. ó máa ń tó gbogbo ara. ṣé bí yàrá bá ṣe iṣẹ́ gbogbo àgbákò iṣẹ́ tí yẹn fẹ́ kí n máa ṣe wọn gbogbo sàn wọn tó. ó máa tó. abba ni gbogbo ẹ. bẹ́ẹ̀ni abba gidi. bẹ́ẹ̀ni abba ni. bẹ́ẹ̀ni abba. bẹ́ẹ̀ni ewé àtẹ̀gbò nìkan náà fi ṣe. nǹkan tó sọ fún bọ́ọ̀sì àti lego bàbá wa náà ti ṣe. ìnáwó aládùúgbò náà àti òkùnmílẹ́rẹ́ náà bàbá aládùn náà ni. bàbá aládùn ọmọ àgbáhùn lálẹ́ tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládùn gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládùn fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú káfí ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládùn fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládùn ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládùn. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti oskonto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ aládùn herbal research center tí a wà nílùú Abẹ́òkúta
mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ńlá iṣẹ́ o. ẹ máa pe bàbá aládò 080 28 12 1088.